èmi ò kówó kan bì kan àwọn tó lọ ń lòrè ètò ẹ̀rẹ̀ fi wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń káyìn mọ́ wọn ẹlẹ́yìn òsì lára wọn o. mo kí wa nílé gbogbo ojú tó wò mí pátápátá mo kí wa lọ́pọ̀lọpọ̀ a kú dédé àkókò yìí a kú bí ojú ọjọ́ ti rí ní gbogbo tí a bá wà pátápátá. Ohun tí mo mú wá fún wa lónìí ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ṣẹlẹ̀ ní àgbàlá Gabriel ní àná ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2023 yìí. Mo fẹ́ ká dìjọ kọ́gbọ́n nínú ẹ̀ pàápàá jùlọ fáwọn tó ń wá sí àgbàlá Gabriel fún ìrànlọ́wọ́. Mo fẹ́ ká dìjọ kọ́gbọ́n nínú ẹ̀. Máa play fídíò yẹn fún wa ṣùgbọ́n kí n tó play fídíò yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́tí subscribe sórí YouTube channel wa Only Jesus TV àti pé tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀yin ń wo ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí YouTube channel wa Only Jesus TV. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ yóò dára fún gbogbo wa gbogbo àdáwọ́lé wa a máa yọrí sí rere ẹ tún lè ràn án lọ́wọ́ láti bá wa share ẹ̀. A máa play fídíò yẹn fún wa báyìí tí n bá ti wá play fídíò yẹn fún wa a bá padà dé màá wá pè wá sí àkíyèsí kan àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ ká dìjọ kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí. Mi ò ṣàdé mú fídíò yìí wá o mi ṣàdé play fún wa tó náà ẹ jọ̀wọ́ mo fẹ́ ká fara balẹ̀ ká wo fídíò yìí láti bẹ̀ títí dópin ẹ jẹ́ ká lọ wo fídíò náà ó yá. Yes ma. 30,000 sáwọn àkọ́dá. 30,000 sáwọn àkọ́dá. Ojelo 275,000. God bless you ma. Ẹ ṣé ma. Yes ma. Yes ẹ ṣé ma. Àwọn márùn-ún àbí. Abáyọ ẹ̀mí wọn ṣe pọ̀ jù báyìí lọ so that ó lè dé kí mi. Irú àwọn yẹn sọ yẹ ká jẹ́ káwọn náà àbí tó bá fẹ́ rí mi fún só yóò jò owó náà kí lè fẹ́ rí mi fún ìrànlọ́wọ́ èsì bí kí lè fẹ́ rí mi fún ìrànlọ́wọ́ àwọn márùn-ún ni o lọ wọ́n ti láwọn òsì lára wọn ìrànlọ́wọ́ ṣé èmi ò kówó kan bì kan àwọn tó lọ ń lòrè ètò ẹ̀rẹ̀ fi wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń káyìn mọ́ wọn ẹlẹ́yìn òsì lára wọn o. 275,000 jẹ́ ń gbélé ìkáwọ́ tán sọ. Hello. Àwọn márùn-ún náà wà ń bí àwọn náà kà security ó sì yín padà sínú ṣọ́ọ̀ṣì. Hello kẹ́ẹ̀dẹ̀ máa wá obìnrin òbó ọlọ́mọ. Bẹ́ẹ̀ náà wọ́n ti sọ ti pé àwọn náà sọ tẹ́lẹ̀ ẹ ṣé mà bẹ́ẹ̀ ilẹ̀ pè lẹ́ẹ̀kan. Yes ma ẹ ṣé mà ẹ ṣé mà God bless you ma ẹ ṣé mà. Wọ́n ní sọ́wọ́n lára wọn ọláwọn òsì ń bẹ̀. Dádì ló tún gbé wọn. Wọ́n láwọn ọ̀dà wọn. Wọ́n láwọn fẹ́ rí dájú. Ọlọ́run tó fẹ́ yẹ kó wọ́n pọ̀ 275 55,000 pàtẹ́wọ́ bẹ́ẹ̀. Lẹ́nu sí 275. Hello. Ẹ ṣé ma, God bless you ma. Ẹ̀ńtọ́lá ọmọ sẹ́yìn 30,000, God bless you ma. We love you. Ẹ ṣé ma. Lẹ́nu sí 275. Ẹ lọ mú mi sí yùn náà. Àbí ta ló fẹ́ pè sí? Ta ló fẹ́ pè? Sọ ń pè mẹ́rin ni ẹja àdáni báyìí. Ó dà jẹ́ ìgbà kọ̀ọ̀kan ilé òtútù. Ẹja ayọ̀ lọ sí mi. Ẹja ayọ̀ lọ sí mi. Ẹ dúró gbowó yín o. Ẹ dúró gbowó yín o. Ẹ lọ jókòó wá pọ̀ yín. Ó ń pè ẹ̀ sí dà. Yes ma. So God bless you lovers. We love you. Ẹ ṣé o. Ìrànlọ́wọ́ náà wá fún. Wọ́n sì láwọn òsì lára wọn. Tútù táwọn tí kò ń pín yẹn wọ́n láwọn òsì lára wọn. Ẹ ra àtúgbà. Ẹyẹ yẹn wá ẹ̀ ní jábọ́. Ọlọ́run ò ní fi sílẹ̀, Ọlọ́run ní kọ́ yín sílẹ̀. Ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Òun náà máa ń sọ pé ìrànlọ́wọ́ kéékèèké ó máa ń bí ńlá wá. Bí ráìsì là ń pín kò wá sí mọ́ mo wá ní kí n fáwọn yẹn 2,000 mọ̀ wọ́n á lé wọn lọ́wọ́ àwọn yòókù wọn wà ń bẹ̀ yẹn torí pé ó jẹ́ 2,000 wọn làwọn ò sí ń bẹ̀. Ẹ ṣé ẹ káàbọ̀ padà ẹ wo fídíò tá a ti jọ wò yìí àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ ká kọ́ níbẹ̀ Yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní àparí inú wa kó má bà tòde wa jẹ́ orí inú mi kò ní bà tòde mi jẹ́ òun nìkan tó ṣẹlẹ̀ ní àgbàlá Gabriel ta fídíò ta wò tán yìí ṣe rí àwọn màmá márùn yìí àkàndá ni wọ́n àkàndá ènìyàn tí n bá sọ pé àkàndá ènìyàn ni wọ́n ó ti yẹ yí nǹkan tí mo ń gbìyànjú láti sọ
ìrẹsì ni Àgbàlá Gabriel ń pín fún àwọn opó àti àwọn arúgbó, ṣùgbọ́n ìrẹsì yẹn kò wá circulate, kò kárí wọn. Ó kó àwọn márùn yìí sílẹ̀. Àgbàlá Gabriel wá wò pé kí lòun lè ṣe fún wọn, tàbí pé kóun tún fi ràn wọ́n lọ́wọ́ lórí okòwò oníkálùkù wọn. Ó bá kúkú fẹ́ kan sọ fún àwọn ará ilé, àwọn tó ran Àgbàlá Gabriel Foundation lọ́wọ́, ó ké gbàjarè sí wọn. Tó bá jẹ́ pé àwọn márùn tó bá jẹ́ pé 100,000 ló bá rí gbà fún wọn, tó bá jẹ́ pé 150,000 ló bá rí gbà fún wọn, kán gbà ní 2020 tàbí 3030 lérò Àgbàlá Gabriel o. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa gba ìrànlọ́wọ́, tí ìrànlọ́wọ́ owó máa wọlé, ó kọjá bí Àgbàlá Gabriel gan ṣe fọkàn sí lọ. Owó yẹn ó gbé pẹ́ẹ́lí sókè. Ẹ̀mọ́ Ọlọ́run wa ọba oníṣẹ́ àrà ni. So owó yẹn gbé pẹ́ẹ́lí sókè. Ó tún Àgbàlá Gabriel gan wà wò pé ẹ bá pọ̀ jù báyìí lọ. So òun ló wá mú ọ̀rọ̀ àwọn màmá wọ̀nyí wáyé tí wọn ò padà rí ìrànlọ́wọ́ gbà. Kó tó di pé síwájú àkókò, kó tó di pé Àgbàlá Gabriel pe àwọn ènìyàn pé kí wọ́n ran àwọn àkàndá márùn yìí lọ́wọ́, àwọn ìyá márùn yìí lọ́wọ́. Wọ́n ti pe àwọn ìyá kan náà pé kí wọ́n join ní wọn, ṣùgbọ́n àwọn ìyá yẹn kọ̀, wọn ò join ní wọn. Ohun tí wọ́n sọ ni pé kì í ṣara wọn, àwọn ò kì í ṣara wọn. Lérò ọkàn yìí pé ní síwájú àkókò yẹn Àgbàlá Gabriel ti ń pín 2,000 naira fáwọn èèyàn, àwọn tí ráìsì ò kàn. Èrò ọkàn wọn ni pé 2,000 naira ni Àgbàlá Gabriel máa fún àwọn, gẹ́gẹ́ bí plan Àgbàlá Gabriel pé káwọn náà kàn máa ṣe kíni, kàn máa ṣànwọ́ lọ. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ owó tí Àgbàlá Gabriel pè fún àwọn àkàndá márùn yìí ó kọjá ohun tí Àgbàlá Gabriel gan lérò. Owó yẹn pọ̀ sókè díẹ̀. Ní Àgbàlá Gabriel wá sọ pé ẹ̀yin wọ̀nyí ṣe rí nǹkan báyìí, ó yẹ kí ẹ ti darapọ̀ mọ́ àwọn àkàndá márùn yìí. Bí ẹ bá ṣe nípa àtìpín nínú owó yìí nìyí, ṣùgbọ́n ẹ sọ wípé ẹ kì í ṣara wọn. Ó dá Àgbàlá Gabriel wá kọjú sí wọn pé kí lẹ fẹ́ rí mi fún? Kò sí ohun tẹ́ fẹ́ rí mi fún náà tó kọjá owó. Lẹ́ẹ̀kan sí màá tún play fídíò yìí fún wa kẹ́tù rí. Màá tún fẹ́ jẹ́ kẹ́tù wò lẹ́ẹ̀kan sí. Ó yẹ tú wò. Yes ma. 30,000 sáwọn àkàndá. 30,000 sáwọn àkàndá. Ó jẹ́ lò ó 275,000. God bless you ma. Ẹ ṣé ma. Yes ma. Yes, ẹ ṣé ma. Àwọn márùn-ún àbí. Abáyọ ẹ̀mí wọn ṣe pọ̀ jù báyìí lọ so that ó lè dé kí mi. Irú àwọn yẹn sọ yẹ ká jẹ́ káwọn náà. Àbí tó bá fẹ́ rí mi fún só yóò jòwó náà. Kí lẹ fẹ́ rí mi fún? Ìrànlọ́wọ́. Èsì bí. Kí lẹ fẹ́ rí mi fún? Ìrànlọ́wọ́. Àwọn márùn-ún ni o lọ mi. Wọ́n ti láwọn òsì lára wọn. Ìrànlọ́wọ́ ṣé èmi ò kówó kan bì kan. Àwọn tó lọ ń lòrè. Ètò ẹ̀rẹ̀ fún wa bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń káyìn mọ́ wọn. Ẹlẹ́yìn òsì lára wọn o. 275,000 jẹ́ gbélé ìkáwọ́ tán sọ. Hello. Àwọn márùn-ún náà wà ń bí àwọn náà kà. Security ó sì yín padà sínú ṣọ́ọ̀ṣì. Hello. Kẹ́ẹ̀dẹ̀ máa wá obìnrin òbó ọlọ́mọ. Bẹ́ẹ̀ náà wọ́n ti sọ ti pé àwọn náà sọ tẹ́lẹ̀. Ẹ ṣé mà. Bẹ́ẹ̀ ilẹ̀ pè lẹ́ẹ̀kan. Yes ma. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. God bless you ma. Ẹ ṣé mà. Wọ́n ní sọ́wọ́n lára wọn ọláwọn òsì ń bẹ̀. Dádì ló tún gbé wọn. Wọ́n láwọn ọ̀dà wọn. Wọ́n láwọn fẹ́ rí dádì. Ọlọ́run tó fẹ́ yẹ kó wọ́n pọ̀ 275. 55,000. Pàtẹ́wọ́ bẹ̀. Lẹ́nu sí 275. Hello.
ẹ ṣé ma, God bless you ma. And tell her ma send 30,000, God bless you ma. We love you. Ẹ ṣé ma. Lẹ́nu sin 275. Ẹ lọ mú mi sí yùn náà. Àbí ta tó fẹ́ pè sí? Ta ló fẹ́ pè? Sọ ń pè mẹ́rin ni ẹja dá ní báyìí. Ó dá jẹ́ ìgbà kọ̀ọ̀kan ilé òtútù. Ẹja ló lọ sí mi. Ẹja ló lọ sí mi. Ẹ dúró gbowó yín o. Ẹ dúró gbowó yín o. Ẹ lọ jókòó wá pọ̀ yín. Ó ń pè ẹ̀ sí dà. Yes man. So God bless you lovers. We love you. Ẹ ṣé o. Ìrànlọ́wọ́ náà wá fún. Wọ́n sì láwọn ò sí lára wọn. Tútù táwọn tí wọ́n pín yẹn. Wọ́n láwọn ò sí lára wọn. Ẹ ra àdúgbà. Ẹyẹ yẹn wá ẹ̀ ní jábọ́. Ọlọ́run ò ní fi sílẹ̀, Ọlọ́run ní kọ́ yín sílẹ̀. Ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Òun náà máa ń sọ pé ìrànlọ́wọ́ kéékèèké ó máa ń bí ńlá wá. Bí ráìsì là ń pín kò wá sí mọ́, mo wá ní kí n fáwọn yẹn 2,000 mọ̀ wọ́n á lé wọn lọ́wọ́, àwọn yòókù wọn wà ń bẹ̀ yẹn torí pé ó jẹ́ 2,000 wọn làwọn ò sí ń bẹ̀. nígbà tá Àgbàlá Gabriel máa bè lọ́wọ́ wọn pé kí lẹ fẹ́ rí mi fún ọ ní ìrànlọ́wọ́ ṣe wá nǹkan bá Àgbàlá Gabriel sọ pé kì í ṣe ní bímọ àwọn ìyá tó yẹ kó ti darapọ̀ mọ́ àwọn ìyá márùn yìí àkàndá márùn yìí wọ́n ṣe pàdánù owó tó yẹ kí wọ́n gbà nìyí wọ́n ṣe pàdánù owó tó yẹ kí wọ́n gbà nìyí torí kì wá ń sọ̀rọ̀ 2,000 naira nítorí 2,000 naira ni wọ́n ṣe yára wọn kú wípé àwọn ò kì í ṣara wọn míwàá ìrànlọ́wọ́ náà ni wọ́n bá wá owó náà ni wọ́n nílò ṣùgbọ́n nítorí pé wọ́n rí pé 2,000 naira yẹn kéré wọ́n ti yára wọn sọ́tọ̀ pé àwọn ò kì í ṣara àwọn àkàndá márùn yìí ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn kò wá ń sọ̀rọ̀ 2,000 naira mọ́ àwọn àkàndá márùn àwọn ìyá márùn yìí ẹnì kọ̀ọ̀kan wọ́n gba 55,000 naira ní ìṣòro owó odidi tí wọ́n gbàjọ fún wọn ẹnì kọ̀ọ̀kan wọ́n gba 55,000 naira ẹ̀rí báyìí apárí inú wa kó má bàa tòde wa jẹ́ Bíbélì sọ pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún gbogbo àwa táwọn fídíò yìí pàápàá jùlọ àwọn tó ń wá ìrànlọ́wọ́ lọ síbì kan kì í ṣe lọ́dọ̀ Àgbàlá Gabriel nìkan wípé àkọ́kọ́ ká máa fohùn gbogbo ilé Ọlọ́run lọ́wọ́ kẹ́mi Ọlọ́run kó máa tọ́ wa kẹ́mi Ọlọ́run kó máa darí wa ká má ṣìwàwù ká má ṣẹ̀ṣẹ̀ gbé ká má ṣìṣe ká má ṣìsọ kí orí wa kó má tako ire wa tó bá jẹ́ pé àwọn ènìyàn wọ̀nyí tó bá jẹ́ pé Ọlọ́run darapọ̀ mọ́ ìrìn àjò wọn wá sí Àgbàlá Gabriel ni wọn ò ní pàdánù àti 2,000 àti 55,000 wọn ò rí kankan ọ̀rọ̀ yẹn gan ká Àgbàlá Gabriel lára kì wá ń sọ̀rọ̀ 2,000 naira mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ 55,000 naira ni fídíò yẹn nígbà tí mo wo ìṣẹ̀lẹ̀ yẹn ní àná mo sọ́rí fáwọn ìyá yẹn pé wọ́n kàn wá lásán ni kí orí wa kó má tako ire wa ká parí inú wa kó má bà tòde wa jẹ́ ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni ẹ jẹ́ ká fi ọ̀nà wa lé Olúwa lọ́wọ́ ó ní fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ yóò sì múṣẹ ẹ jọ̀wọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá wa subscribe sí ìkànnì Only Jesus TV ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ God bless you. Kò jẹ́ bó ṣe jẹ́ èmi ni Evangelist Daniel Taiwo ọlọ́dún táwọn 8.